Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tí ó yọ̀ǹda fún wa ní ọjọ́ tòní tó tún jẹ́ kí agùnrí afẹ́fẹ́ náà ni ọba tí adúpẹ́ fún. Adúpẹ́ tó sì fún wa ní àná tòní tó tún ṣe tí ojú wa tí ó tún rí ọjọ́ tòní náà la tún dúpẹ́ lé lórí kọ́lọ́run má fi eléyìí ṣe àṣemọ fún wa. Ìjẹ́ èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ọmọọba Òbíládé Abdulwasiu Akínlóye aka Olasco nílùú Togo. Lórí ètò Ramadan Kareem òun náà ni a wà lówùrọ̀ tòní tí a fi ń bára wa sọ̀rọ̀ nínú ilé. Ǹjẹ́ lónìí àwọn bàbá wa ẹni àlùbáríkà ẹni àpọ́nlé àti ẹni iyì láwùjọ àwa mùsùlùmí ní ìlú Lomé. Àwọn náà ni ẹja ńlá tí ìwọ iléeṣẹ́ ìgbé lónìí. Adúpẹ́ fún Ọlọ́run ọba. Bàbá wa yìí wọ́n ṣe òdú ni wọ́n ṣe àìmọ̀ fún olóko gbogbo wa. Àwa dúpẹ́ fọ́lọ́run tí ó ṣẹ́ wọn kù nínú àánú rẹ̀ tó jẹ́ kí a tún máa rí bàbá ní ọdún yìí. Tó ǹjẹ́ gbogbo àwa tí à ń bẹ ńlé ètò wa ètò yín èyí tí ó jẹ́ Ramadan Kareem nínú oṣù ayọ̀ nínú oṣù dùnnú iná ni a tún ti gorí afẹ́fẹ́ lónìí. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti náwó sójú ọ̀nà tọ́lọ́run nínú oṣù yìí abẹ́lọ́run wípé ọlá àwọn Ọlọ́run ní jẹ́ kó rẹ̀yìn kí ọlá wọn máa rè iwájú sí i. Gbogbo àwọn tí wọ́n ti ná ọ̀kan àbí èjì sí orí ètò yìí látàrí kó lè ṣeé ṣe fún wa Ọlọ́run ọba kò ní dá ọlá yín padà sẹ́yìn. Àlékún oore Ọlọ́run ọba yóò bá wa sí fún yín. Pàápàá jùlọ adúpẹ́ lọ́wọ́ ààrẹ mùsùlùmí àná ní ààyè tí wọ́n wà lónìí. Kọ́lọ́run bá wa kẹ́ wọn, Kọ́lọ́run bá wa gẹ̀ wọ́n, Kọ́lọ́run bá wa ṣekú ní ìsinmi fún wọn torí bàbá náà Alhaji Lukman Ọ̀nàpẹ́pọ̀. Àwọn náà ni wọ́n jẹ́ olóríire tí ó la ọ̀nà yìí kalẹ̀ nígbà tí Alhaji Rọ́bì Ìdòwú tí wọ́n kéjì wọn nígbà náà tí wọ́n fi gbé iléeṣẹ́ ìkalẹ̀ fún àǹfààní gbogbo ọmọ Yorùbá. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn méjèèjì bọ́ sálì kíámọ̀ ṣùgbọ́n iṣẹ́ olóore tí wọ́n gbé kalẹ̀ kò kú. Ọlọ́run ọba kò sì ní jẹ́ kó kú. Ọlọ́run jíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Tó lónìí adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ràn wá lọ́wọ́ lórí ètò yìí wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá olówó wọn dá sí ètò yìí lọ́dún yìí. Adúpẹ́ lọ́wọ́ alájà wa Wasilat Rufai Sisi ìyá àlùbáríkà ìyá àdínì fún ìjọ Nasrullah Al-Fati. Àwọn ni wọ́n kọ́kọ́ gbé ìbẹ̀rẹ̀ fún wa ní ntí agbára Ọlọ́run ká lọ́dọ̀ tiwọn náà ni wọ́n fi gbé bẹ̀rẹ̀ fún wa. Ṣùgbọ́n bàbá wò báyìí ètò náà ntí wọ́n gbé kalẹ̀ ó ti ń fìdí jálẹ̀ díẹ̀díẹ̀ báyìí. Àwa rọ̀ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún ẹ má jẹ́ kí ètò yìí kó kú sọ́nà bí èéfín. Ẹ dákun ẹ bá wa gbé ẹ ràn wá lọ́wọ́ lórí rẹ̀ torí wípé àǹfààní yìí ti gbogbo wa ni Ọlọ́run bá yóò sì bá wa ṣe. Ǹjẹ́ ní báyìí a padà sí ọ̀dọ̀ bàbá wa ẹni àlùbáríkà ẹni yìí náà bàbá Fadilat Sheikh Alhaji Abdul Kareem Sani olówó lágbà Air Afrique tí wọ́n jẹ́ vice president fún gbogbo mùsùlùmí ní orílẹ̀-èdè Togo. Àkí bàbá káàbọ̀ sí orí ètò lónìí. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tó lónìí bàbá ni ẹ ti gbóhùn wọn nínú ilé yìí. Wọ́n bá wa sọ̀rọ̀ ní inú oṣù àánú yìí. Wọ́n bá wa sọ̀rọ̀ lórí nínáwó sí ojú ọ̀nà tọlọ́run ọba nínú oṣù àánú nínú oṣù Ramadan. Kí ni àǹfààní tó wà ń bẹ? Ọlá wo ní bẹ fún ẹni tí bá ná irú owó bẹ́ẹ̀? Kí ni èrè ń jẹ tí irú ẹni bẹ́ẹ̀ yóò rí gbà níwájú ọlọ́ọ̀bá tí ó dá wa? Tó bàbá bismillah. Alhamdulillah wa kafa. La louange est pour Allah et il suffit. Il a fait de l'islam une religion sociale. Paix et bénédictions d'Allah sur le prophète Mohammed. Sallallahu alayhi wa sallam. Le prophète illettré qui nous dit Khayru sadaqa fi Ramadan. Les meilleures des aumônes que vous faites est celle que vous faites pendant le mois béni de Ramadan. Chers croyants en Dieu, nous voici encore une fois dans le mois béni de Ramadan, le mois pendant lequel tout musulman cherche la miséricorde d'Allah, comme Allah lui-même l'a dit, Awwaluhu Rahma. La première partie est la miséricorde d'Allah, qu'Allah nous accorde sa miséricorde. Wa awsatuhu maghfira. La deuxième partie du mois de Ramadan est le pardon
des péchés et qu'Allah nous pardonne nos péchés. Et enfin, la dernière partie, c'est la lutte, les invocations pour le paradis d'Allah. Musulmans, mes frères, nous sommes dans le mois béni de Ramadan, le mois des dépenses. Allah qui a fait de la religion de l'islam une religion sociale, et il a fait au même moment de ce que nous avons comme une épreuve. Il dit dans le Saint-Coran, Alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala. C'est Allah qui a fait donc de la vie et de la mort une épreuve pour vous, afin de savoir qui parmi vous sera dans les meilleures œuvres. Mes frères, parmi les choses que Dieu a fait de preuve aux hommes est le bien matériel qui est l'argent. Allah, en effet, a dit dans le Saint-Coran de dépenser dans l'argent qu'il vous a confié. Car ce qu'il y a avec vous est une propriété d'Allah. Il nous dit wa atuhum mimma lillahi alladhi atakum. Donc, ce que vous avez fait partie de la propriété d'Allah. Allah dit de dépenser cela dans sa voie. Il dit, oh vous qui croyez en Allah et à son messager, et dépensez ce dont il vous a donné la lieutenance. Ceux d'entre vous qui croient et dépensent pour la cause d'Allah auront une grande récompense. Allah voudrait que vous le remerciez pour le garant de son argent que vous êtes. Et cela est aussi une épreuve pour les hommes. Vous ne devez pas donc abuser dans vos responsabilités. Si vous remerciez Allah, il vous fait encore largesse. Et si vous devenez alors ingrat, il dit, et lorsque votre serviteur proclama, il dit, wa iz ta'azzana rabbukum la in shakartum la azidannakum. Et si votre Seigneur proclama, si vous êtes reconnaissant, très certainement, j'augmenterai mes bienfaits pour vous. Mais si vous êtes ingrat, inna adabi la shadid. Certes, ma punition est très dure. Il a été rapporté par Abu Daoud et Tirmizi sur la rivalité des compagnons du prophète dans la course de dépenses dans la voie de Dieu, que Omar a dit que le prophète nous a recommandé de dépenser dans la voie de Dieu. Ce jour-là, dit Omar, j'ai divisé mes biens et ai apporté au prophète pour la cause de Dieu. Et ceci pour dépasser en largesse Abu Bakr, connu pour le meilleur dans la communauté. Et le prophète m'interrogea, qu'as-tu donc laissé pour ta famille? La moitié est répondue au prophète d'Allah. Ayant entendu ceci, Abu Bakr vide sa maison de tout ce qu'il avait. Le prophète dit, ô Abu Bakr, qu'as-tu laissé donc pour ta famille? Abu Bakr de répondre, je leur ai laissé Allah et son messager. Sur ça, Omar de réagir et dit, je ne pourrai dévancer jamais Abu Bakr sur quoi que ce soit. Voilà, chers frères en islam, les vrais croyants. Pouvons nous comparer à ces gens-là? Ils avaient donc toute la volonté et ils dépensaient tout ce qu'ils avaient. Sachez que la dépense des biens dans la voie de Dieu est le moyen le plus sûr d'avoir une paix totale du cœur. Allah a placé dans le cœur de l'avare une maladie qui augmente chaque fois. Fi qulubihim maradun fazadahumullahu marad. Allah dit qu'il a placé donc une maladie qui augmente chaque fois et que ces derniers ne dépensent pas dans le chemin de Dieu. Ah, ceux qui dépensent dans le chemin de Dieu, Allah nous a montré leur foi dans plusieurs versets du Coran. Allah parlant de ces gens-là, il dit qui croient à l'invisible. Alladina yu'minuna bil ghaib
wa yuqimuna as-salat wa mimma razaqnahum yunfiqun. Ceux qui dépensent donc dans la voie de Dieu, c'est des gens qui croient à l'invisible, accomplissent la salat et dépensent dans l'obéissance à Allah de ce que nous leur avons attribué. Il dit encore, les hypocrites hommes et femmes, il dit, appartiennent les uns aux autres. Ils commandent le blâmable, interdisent le convenable et replient leurs mains d'avance. Ils ont oublié Allah et il les a aussi oubliés. En réalité, les hypocrites sont les pervers. Le Coran nous fait savoir des signes de ceux qui iront dans l'enfer. C'est dans cela qui nous occupe ou qui ne s'occupe pas des indigents. C'est ceux-là qui ne s'occupent pas des indigents ou des pauvres. Allah dit, Ma salakakum fi sakar, qalu lam nakum minal musallin, wa lam nakum nut'imu li miskin, wa kunna nahudu ma'al khaidin. Allah dit, ce jour-là, ils seront interrogés. Qu'est-ce qui vous a acheminé à Sakar? Il s'agit des 19 anges proposés à Sakar. Ils diront, nous n'étions pas de ceux qui faisaient la salade et nous ne nourrissons pas les pauvres et nous nous associons à ceux qui tenaient des conversations futiles et nous traitons de mensonges le jour de rétribution. Le prophète dit, à la mort d'un individu, il ne lui restera que 3 choses. Un enfant qui prie pour lui, ou l'aumône fait pour Dieu, et la connaissance que ce dernier aurait laissée. La foi des musulmans ne sera complète, dit le prophète, si ce n'est que dans l'entraide entre les musulmans. Il dit, al-mu'min kal-bunyan, yashuddu ba'duhum ba'd. Il dit encore, aucun de vous ne sera musulman s'il n'aime pas son frère ce qu'il aime pour lui-même. Yani la yu'minu ahdukum hatta yuhibbul ahi ma yuhibbu li nafsi. Et dépensez donc ce que nous vous avons octroyé avant que la mort devienne à l'un de vous et qu'il dise, alors Seigneur, si seulement tu m'accordais un cours de lait, je ferai le mot et serai parmi les gens de bien. Parmi les gens du bien. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, a sì tún kú òǹgbẹ, a kú ewu Ramadan. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah, èyí tó ṣe pé ó ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn ìṣọ̀kan àti ẹ̀sìn ìrẹ̀wọ́ láàrin ara wa. Kí ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run ọba kọ́mọ lọ bá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì èyí tó jẹ́ pé ń fi yé wa nú ọ̀rọ̀ rẹ̀ yí pé khairu sadaka fi Ramadan. Ó ní oore sàrà téèyàn máa ń ṣe tí fi lóore jù. Iná ẹ̀ ni èyí tí a bá ṣe ní oṣù Ramadan. Ǹjẹ́ oṣù yìí ló wọlé dé yìí o? Oṣù kẹ́, oṣù dẹ̀. Èyí tí Ànábì wa Muhammad ó ní Ọlọ́run ọba oṣù yìí ó pín sọ́nà mẹ́ta ni. Ó ní awwaluhu rahma, àkọ́kọ́ mẹ́wàá bẹ ìkẹ́ ni, ìkẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ pé ó mú oṣù yìí ó sì fi ń ṣàánú, ó fi ń nẹ́ ohun tí Ọlọ́run ọba fún níwọ̀n bá sí ojú ọ̀nà rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó máa ń ṣoore púpọ̀, ṣùgbọ́n oore rẹ̀ tó máa ń pọ̀jù nínú oṣù Ramadan. Mùsùlùmí, ìtumọ̀ oṣù Ramadan ta wà ń bí ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ jẹun kó yó tẹ́bi máa ń pa ọmọ ìyá rẹ̀. Bákan náà ni oṣù yìí oṣù àpọ́nlé ni, oṣù tó jẹ́ pé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ change, a gbọ́dọ̀ yípo nínú wà nínú gbogbo ìṣesí wa. Oṣù Al-Qur'an ni, èyí tó jẹ́ pé gbogbo a gbọ́dọ̀ gbọ́tùmọ̀ Qur'an. Oṣù tó jẹ́ pé a gbọ́dọ̀ nẹ́ nínú ohun tọ́lọ́run fún wa sójú ọ̀nà rẹ̀ ni. Torí pé tí a bá nẹ́ ohun tí Ọlọ́run fún wa sí ojú ọ̀nà Ọlọ́run ọba yìí, inú oṣù yìí, a rí i pé àwa gan-an la máa jèrè rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ fún Ànábì wa Muhammad. sallallahu Ó alayhi ní wa sallam. abẹ́rí ohun tọ́lọ́run gbé fún yín o, ó lẹ́yìn kẹ́ ẹ ní o, yas'alunaka maza yunfikun.
ọlọ́run ni wọ́n béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí ṣètò gbọ́dọ̀ ná owó yín o lẹ́yìn tẹ́ bá jẹ ìyókù ojú ọ̀nà ọlọ́run ọba lọ́lọ́run fẹ́ ká nẹ sí iná káfárá ìní ọmọ òrukàn ká nẹ sójú ọ̀nà wípé báwo ni ẹ̀sìn Islam yìí yóò ṣe borí gbogbo ẹni tí ó bá náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run oore tí ń bẹ ń bẹ kò kéré o torí wípé bí wàásí ni ẹ bá nẹ sí táwọn yẹn gbọ́ wàásí ọlọ́run tẹ́lómi ìtara rẹ̀ change tó yíwà padà tó ń ṣe dáadáa tó pa zinẹ́tì tó pọ̀ títì tó pàwọ̀ àbàjẹ́ tì ládàá rẹ̀ ọmọ bá ẹ̀yin tí ẹ gbé àwọn ètò yìí kalẹ̀ ẹ̀yin tí ẹ ní àwọn owó ìsójú ọ̀nà ọlọ́run láti rí i pé gbogbo ẹnikẹ́ni tí ó jàǹfààní wá sí gbogbo ẹnikẹ́ni tí ó jàǹfààní oore oṣù Ramadan yìí àti sábàbí yín àti látọwọ́ ọlọ́run ni oore yẹn yóò ti bọ́ sí wọn ní ọwọ́ ọlọ́run bá sì ti sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú Al-Quran ó ní èrè tí ń bẹnu kéèyàn ná owó sí ojú ọ̀nà ọlọ́run ọba kò kéré o a rí i pé àwọn sábẹ́ al-ikram lásìkò wọ́n fi yé wa pé ọjọ́ kẹni Rasulullah Mustapha wọ́n wá ń sọ fún àwọn sábẹ́ rẹ̀ yí pé kí wọ́n ná ohun tọ́lọ́wọ́n ọba bá fún wọn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba Umar ó gbogbo dúkìá tó ní ó sì dá sí méjì ó wá gbé ìdákẹ́ lọ fún Ànábì wa Muhammad ó lè tó tẹ́mi níní yìí láti máa rí i pé mo nẹ sójú ọ̀nà ọlọ́mọ láti rí i pé agbẹ́sìn Islam nígbà tójú òní ti ẹ̀sìn Ànábì wa bí Umar níjọ́ náà ó ní gbọ́ wá kó gbogbo yìí wà wọ nìkan èwo ló gbé kalẹ̀ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ó lóun dá méjì ní ìdákejì òun gbé kalẹ̀ fún wọn ni nígbà tí Abubakar ọgbọ òun kó gbogbo dúkìá títí ẹ̀ ó ní ìwà Ànábì ọyá mọ́ ní lọ sójú ọ̀nà ọlọ́run ọba kí ló gbé kalẹ̀ fáwọn aráalé rẹ̀ ó ní òun gbé ọlọ́run ọba àti ìwà Ànábì kalẹ̀ fún wọn ibẹ̀ ni Umar ti gbé dáhùn sọ pé ǹjẹ́ o kò tiẹ̀ sí ẹnìkẹ́ tọ́tọ́ lé dàbí Abubakar iná ká ní sójú ọ̀nà ọlọ́run ọba àwa kẹ́ńbẹ́ tí a máa ń ṣe gbogbo yìí ọlọ́run ọmọ pàṣìṣe wa rẹ́ ọlọ́run ọba yóò mọ àánú ìlọ́po oore lọ́lọ́run máa ṣe fún gbogbo ẹni tó bá jẹ́ pé àsìkò sun Ramadan ìṣẹ̀tọ́ falẹ̀ní fún tálíkà ẹni tí ò rí jẹ káwọn ní wọn mọ̀ pé àṣẹ èèyàn náà máa ń jẹ rẹ́sì láyé rẹ̀ àwọn tí ó gbọ́ wá sí káwọn náà rí pé àwọn gbọ́rọ̀ ọlọ́run àwọn change oore tí ò ṣe sọ níbẹ̀ àbáwá tá a bá kọ̀ tí a fẹ́ ná wọn ọba tọ́lọ́run ọba bá fún wa sójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ wa yóò di àbámọ̀ kọ́lọ́mọ sọ̀rọ̀ wa ní àbámọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyoma torí pé àwọn kan wọ́n ní tí wọ́n bá kọjú wọn dá sáka wọ́n á máa bí wọn pé kí ló wá sọ yìí dé sáka ó ní àwọn òsínú àwọn tí ń sin lọ́hùn ní déédéé ni àsínú àwọn tọ́lọ́run ọba bò láṣìírí tí wọ́n máa ná owó wọn sójú ọ̀nà ọlọ́run ìdí èyí lọ́lọ́run bá fi ṣe ní pàtàkì fún wa pàápàá jùlọ inú oṣù Ramadan yìí kárí pé aṣàánú púpọ̀ ayọ̀ zakat yìí ó wáyé látara ẹ̀rísun ọlọ́run ọba kan tálíkà ni òun ní kọ́ tẹ́lẹ̀ mọ́tíláṣí ó béèrè lọ́wọ́ Ànábì pé kánàbí ọbọ̀n bẹ́lọ́hùn kóhun náà tiẹ̀ ní kóhun náà mọ̀ ṣètọ́lọ́hùn nígbà tí ẹni yìí tánàbí ó ṣàdúrà fún tó sì gun ní nǹkan ẹran méjì pé kọ́ mọ́ lọ sí ó wá di ẹni tó jẹ́ pé ó di tùkú ẹran tó jẹ́ pé kò tiẹ̀ ráyè wọn mọ́ ẹni tí kọ́ tẹ́lẹ̀ mọ́tíláṣí òun ní kẹ́hìndé mọ́tíláṣí ńgbọ́ wá dijọ́ kan lọ́jọ́ jimá ẹni yìí ọgbà gbé pò ní jimá bẹ́ẹ̀nbi dúkìá tọ́lọ́n gbé fún gẹ́gẹ́ bí ìtẹ́yìn náà ń ṣe nígbà táwọn èèyàn ti mọ́tíláṣí bọ́ ọ̀la ni oní jimá ni kútúbà òní Ànábì ṣe lónìí ẹni tí máa ń tẹ́lẹ̀ mọ́tíláṣí nígbà wọn fún Ànábì ní òyì ó wá jẹ́ bànújẹ́ fún Ànábì wa Muhammad lọ́lọ́run wá fi sọ àyà ìkẹlẹ̀ fún Rasulullah Mustapha ó ní hud min amwalihim sadaqatu tutahhiruhum wa tuzakkihim múnú owó wọn tí wọ́n máa múnú owó wọn láti máa yọ zaka ìyẹn ni ọmọ fọ̀ wọ́n mọ́ ìyẹn ni ó jẹ́ kí kọjá pé àwọn àṣìṣe wọn ọlọ́run ọmọ àparí fún wa ìjẹ́ tí a bá ná owó wa sójú ọ̀nà ọlọ́run wa àti ìyẹn yóò mọ pa àwọn àṣìṣe wa kọ̀kẹ́rẹ́ yóò sì máa fọ̀ wá mọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká sáré lọ rí ìyọ́nú ọlọ́run lásìkò Ramadan tàwa yìí láti rí i pé ìwọ̀nba tọ́lọ́run fún wa à ń ṣe ẹ̀tọ́ wa ń bẹ
à ń fara ẹni à ń sì rí i pé a gbé ẹ̀sìn Islam ga kí Ọlọ́run ọba kó dákun kó wọlá àsìkò tá a wà ń bẹ̀ gbogbo àwa tí a ti bẹ̀rẹ̀ sí mọ nẹ́wó sójú ọ̀nà Ọlọ́run ní oṣù yìí oore rẹ̀ kọ́lọ́run fi ta wá lọ́rẹ. àwa tá a fẹ́ ṣe tá àti ìlágbára kọ́lọ́run ká wa náà kún ẹni tí ó lè mọ ná owó rẹ̀ sójú ọ̀nà rẹ̀. Ada wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. tó bàbá wa dúpẹ́ ní ọwọ́ yín fún oúnjẹ mi tí ẹ fún wa lónìí tí gbogbo ará ilé tí wọ́n sì jẹ àǹfààní lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ látàrí kí a ṣe oore. ìjẹ́nu ìbéèrè tí a ní lọ́dọ̀ wa ń bí tí a fẹ́ kẹ́ bá wa dáhùn ó ní pé ṣé oore ṣíṣe yìí ìjẹ́ nínú Ramadan nìkan lọ́pọn dandan kí mùsùlùmí ó ṣàánú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀? Alhamdulillah, oore ṣíṣe ẹ rí i pé ẹ̀sìn Islam ó jẹ́ ẹ̀sìn àánú ni. Rasulullah ti fi yé wa pé Sallallahu alaihi wasallam, àwa tá a bá jẹ́ mùsùlùmí a kò gbọ́dọ̀ jẹun yó tẹ́bí máa ń pa ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Oore láàrin mùsùlùmí Ọlọ́run ọba ti ṣe ní ara ẹ̀sìn wa ni pé ká máa rẹra wa lọ́wọ́. ẹ̀sìn rẹwọ́ náà ni ẹ̀sìn Islam jẹ́. ṣùgbọ́n pàtàkì jùlọ oore yìí wà máa ń pọ̀ jù nínú oṣù Ramadan. A rí i pé a mẹ́nuba ọ̀rọ̀ zaka lóde òní yìí ọ̀pọ̀lọpọ̀ wa a yọ zaka mọ́ sàrà lásán là ń ṣe. Zakat sì níyì ǹsùnwọ̀n ohun tí èèyàn gbọ́dọ̀ fi yọ lónìí kásámù ní kúkú pé gbogbo ẹni tó bá jẹ́ pé owó tó wà lọ́wọ́ rẹ̀ ó tó ọgọ́rùn mẹ́ta mil 300 mil tó bá ní lọ́wọ́ láàrin ọdún kan owó yẹn zakat ti wọ̀ léyìí tó jẹ́ pé ó gbọ́dọ̀ dá sí ọ̀nà 40. ẹ̀tọ́ zakat ni zakat sì yàtọ̀ fún sàárà ṣíṣe. sàárà ń bẹ lóríṣiríṣi fún gbogbo ìgbà fún gbogbo àsìkò náà ni mùsùlùmí máa ń ṣe sàárà ní sì máa ń tọrọ àánú. ṣùgbọ́n Rasulullah ó tún wá mú àánú ìwà pípọ̀ jù nínú oṣù tó lọ́hùn pè ní oṣù tí àwa mùsùlùmí a gbọ́dọ̀ change. oṣù tó yẹ pé ó dàbí oṣù revision imani wa láti fi rí i pé gbogbo ohun tá a ti ṣe kọjá láì dá kí Ọlọ́run ṣe àforíjì rẹ̀ fún wa. náà àdúpẹ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ò ní wípé gbogbo wa náà láti gbọ́ wípé bàbá tún yà sí agbede sàká pé iye owó tí a lè ní lọ́wọ́ tí ọdún kan ó yí ipò bá tí a sì fi yọ sàká náà ní 300 mil tí a pín sí ọ̀nà 40 kí a fi lè mọ dèdè tí a yọ nínú sàká tí owó wa tó. ǹjẹ́ bàbá àwọn owó wa ni ọlẹ́tọ̀ sí sàká lára èèyàn ṣé èèyàn lè yọ sàká fún ìyàwó ẹ̀ ọkọ lè yọ sàká fún ìyàwó àbí ìyàwó lè yọ sàká fọ́kọ rẹ̀? Quran Ọlọ́run bá ti sọ ẹni tí zakat tọ́ fún náà Quran ó ní innama sadaqatu lil fuqara wal masakina wal amilina alayha wa fi sabilillahi wa fi riqab. zakat yíyọ Ọlọ́run ní lákọ̀ọ́kọ́ al fuqara wal masakin àwọn aléèní àbí tálíkà. Ọlọ́run wá ka kàtégórì èèyàn 8 téèyàn gbọ́dọ̀ yọ fún. ó ní wà fi sabilillah lójú ọ̀nà Ọlọ́run wà fi àfi yọ yẹn kó nu ẹrú. Ọlọ́run ọba ka oríṣiríṣi àwọn tí zakat yọ. gbogbo ẹni tó bá jẹ́ pé bùkátà rẹ̀ lórí wa ló dá lórí eléyìí náà tún gbọ́dọ̀ yọ zakat fún rẹ̀ nìyẹn mọ́ nígbà tó ti jẹ́ pé ẹ̀tọ́ rẹ̀. àmọ́ ìtumọ̀ ohun tí a fẹ́ lò fún zakat ká mọ̀ dáadáa ni pé ká fi yọ èèyàn kúrò nínú ọ̀ṣọ́rọ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ káwa ń lò gbá zakat tá ń yọ á rí i pé ó ti di àjọ ọdọọdún àfikọ́ jẹ́ pé àwọn èèyàn kẹ́nẹ́ ní kódà gé àwọn tó ní wọ́n máa kiri lékì ẹ má gbàgbé wa lọ́dọ̀ ni o. zakat gbọ́dọ̀ yọ èèyàn kúrò nínú ìṣòro ni. ẹni tí a bá yọ zakat fún kódà gé òun náà mọ ọbẹ̀ lọ́hùn pé lọ́dún tí ń bọ̀ kóun náà lè yọ ni. ṣùgbọ́n aṣọ zakat ìdìbí sàrà àgẹ́ lámọ̀ béèrè pé ẹ má gbàgbé wa zakat ọdún ni ẹlòmíì zakat nìní kò ní ṣiṣẹ́ kẹ̀kẹ́ mọ́ owó tí wọ́n bá ti fún ni yọ mọ̀ ọ̀nà ẹni. èyí tí fi dára ni pé ká yọ yẹn kúrò nínú ọ̀ṣọ́rọ̀ kóun náà lè rí i ṣe láti máa fi yọ zakat lọ́jọ́ mi wallahu a'lam. tó ìbéèrè tí ó tẹ̀lé òní yìí pé ṣé a lè yọ zakat láti fi rán èèyàn lọ sí Mẹ́kà?
zakat láti fi rẹ̀yàn lọ sí Maka tí a bá mú wípé iṣẹ́ hajj ojú ọ̀nà ọlọ́run ọba ni oṣù tó burú níbẹ̀ nítorí Kùránì sọ pé wà fi sabilillah lójú ọ̀nà ẹ̀tọ́ lọ́hùn èèyàn gbàládà rẹ̀. tó àdúpẹ́ ní ọwọ́ yín ètò pẹ̀kun nínú ìbéèrè òun náà ni pé ǹjẹ́ bí ojúlé iṣẹ́ wa ṣe wà yìí tí à ń pariwo lójoojúmọ́ wípé à ń fẹ́ ìrànlọ́wọ́ lónìí à ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́la ǹjẹ́ èèyàn tiẹ̀ lè yọ zakat kalẹ̀ tí ó sọ wípé zakat mi ọdún yìí o mo fi gbé gbogbo prógráàmù rédíò àbí mo fi gbé ti tẹlifíṣàn só ṣe é ṣe bẹ́ẹ̀. a ní ibi téèyàn lè yọ zakat sí fojú ọ̀nà ẹ̀tọ́ lọ́hùn tó bá jẹ́ pé náà dá wà ojú ọ̀nà ọlọ́run la bá kà á sí mo rò pé kò sí ohun tó burú náà kéèyàn yọ zakat yẹn láti fi ṣe ẹ̀tọ́ dáwà àti gbé ẹ̀sìn Islam ga torí pé náà à ń gbé ẹ̀sìn Islam ga ọ̀pọ̀lọpọ̀ yẹn ní yípo téèyàn bá sì ti yípo àǹfààní wà bẹ́ẹ̀ fún àwa mùsùlùmí. tó àdúpẹ́ ní ọwọ́ yín ọlọ́wọ́ba yóò jẹ́ kí ẹ̀mí yín ogun fún wa ọ̀pọ̀lọpọ̀ oore pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run nínú oṣù àánú yìí ọlọ́wọ́ba yóò jẹ́ kí ọ wọlé yín yóò sì wọlé ti gbogbo wa náà tí à ń gbọ́ wa nínú ilé kò ní jù báyìí lọ lónìí nínú gbogbo tí à ń ti ń sọ bọ̀ náà ni pé ojú iléeṣẹ́ wa yìí gbogbo ẹni tí ó bá fẹ́ mú ojú ìkànnì yìí lórí ẹ̀rọ àgbáyé lásìkò yìí tí jẹ́ íńtánẹ́ẹ̀tì gbogbo ẹni tó bá ní ẹ̀rọ Canal Plus nínú ilé kàn lọ sórí ìkànnì 261 261 ibẹ̀ ni wọ́n ti bá wa pàdé ní aago 4 ní ìdájí aago 4 sí aago 4 àbọ̀ 30 ìṣẹ́jú péré iná ni a ní láǹfààní lórí ètò ní ọdún yìí àwọn àrọ gbogbo ẹni tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún láti bá wa dá sétò yìí àkókò yìí kò tó fún àwọn àfà láti máa bá wa ṣe wáàsí ṣùgbọ́n tí a ní lásìkò yìí iná ni à ń lò lọ́wọ́ yìí àwa mọ̀ yìí pé ìtí ń bẹ lọ́dọ̀ yín ẹ lè fi ran ètò yìí lọ́wọ́ ẹ sì lè fi gbé lárugẹ tí ètò yìí yóò fi débi tí ó yẹ kó dé ní orílẹ̀-èdè Togo ń bí ìjẹ́ ìyá wa tí wọ́n ṣe onísábàbí àkókò eléyìí àwọn náà ní alájà wa Wasilat Rufai Sisi mama àwọn ni wọ́n bá wa gbé ìbẹ̀rẹ̀ tí wọ́n sì gbé yìí ní ti ń tẹnu bodò lọ báyìí àrò gbogbo ẹni tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún gbogbo àwa tí a ti pín ìwé dọ́dọ̀ yín ẹ jẹ́ ká gbà pé tọ́lọ́run tànábì iná ni à ń ṣe lọ́wọ́ nínú oṣù àánú kí ẹ dákun kí ẹ fi owó yín ẹ fi ran ojú ìkànnì tẹlifíṣàn yìí lọ́wọ́ bákan náà àwọn aláìní àwọn tó kù díẹ̀ káàtó fún tí wọ́n ti ń pe ẹ̀rọ olóòtú wípé nípa jíjẹ mímu ó nira díẹ̀ fáwọn nínú oṣù yìí bẹ́yìn ṣe ń jẹ nínú ilé tí ẹ̀kọ́ tí àwẹ̀ kọ́ wa òun náà ní pé Ọlọ́run fẹ́ kí gbogbo ọmọ bóò ni ìnira ṣe jẹ́ báwo ni àwọn tí ò rí jẹ tí ò rí mu irú ipò wo ni wọ́n máa ń wà ìjẹ́ ẹ̀yin tí Ọlọ́run á ṣẹ́gi ọlá fún ẹ bá ran gbogbo wọn lọ́wọ́ ẹ ṣàánú wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi jẹ sààrì àti nǹkan tí wọ́n fi sínú ọlọ́ọ̀ba kò sì ní dá wa dá bùkátà wa ìjẹ́ a máa lọ báyìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run á tún pàdé ní ọ̀la salamu alaikum wa rahmatulahi wa barakatuh. يا رمضان يا رمضان يا رمضان يا رمضان هل